ìgbà tó dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì tá a bẹ̀rẹ̀ mítìn yẹn la wà then kó tó dàsìkò mítìn yẹn à ń gbọ́ fìrìfìrì wípé kábíyèsí Ọdẹ́dọ̀yìn Michael Táíwò wọ́n gba àlejò Fúlàní 3000. Bàbá yẹn wá pè mí pé Olúòjé wá ṣé Fúlàní ni ẹ̀yin ni? Mo ní mi ṣe Fúlàní ṣe bí ìgbà tí màá dé bí ẹni kí n kó àwọn fámílì mi wá, àwọn fámílì mi láti Ìpẹ́tùmọ́dù wọ́n wá, àwọn fámílì mi láti Mọdákẹ́kẹ́ wọ́n wá. Mo bá lọ bá kábíyèsí Ògúnṣúà ọba Joseph Toríọlá tó jẹ́ Ògúnṣúà, mo lọ bá wọn. Èmi àti wọn jọ jókòó, bàbá mi báyìí báyìí ni mo máa gbọ́, báyìí báyìí ni ntí tó ṣẹlẹ̀. Wọ́n ní ẹ sọ pé Fúlàní ni wá, pé wọ́n lẹ́yìn ilẹ̀ sọ pé ọlọ́mọ ní gba àlejò Fúlàní. Wọ́n náwọn ò sọ pé èèyàn wo ló lè pè mí Fúlàní, pé kò sẹ́ni tó lè pè mí Fúlàní nínú Mọdákẹ́kẹ́ yìí, pé kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀. Mo ní evidence ẹ̀ lọ́wọ́ pé bàbá sọ bẹ́ẹ̀. Ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa nílé lóko lájò àti ní ẹ̀yìn odi. A kú gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ lọ́tùn àti ní òsì, àsìkò ọ̀rọ̀ ìlú, a kú ìlú. Lágbára lọ́wọ́ Elédùà, gbogbo wa la jèrè ìlú. Torílọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni ní ìkànnì Ojúlówó Yorùbá. Lónìí, a wà pẹ̀lú ọ̀kan lára àwọn ọba wa, ọba ilẹ̀ Káàárọ̀-o-jíire, ọba ilẹ̀ Yorùbá tí wọ́n gbé àṣà, tí wọ́n gbé kárí, tí wọ́n gbèrò, tí wọ́n ní tàwọn làṣà, tàwọn nìṣe, tàwọn nìṣẹ̀ṣe. Torí àṣà àti ìṣe òun náà ni ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe wa kò sì ní parun. Lónìí a wà pẹ̀lú wọn láti fi ọ̀rọ̀ wérọ̀, láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa bó ṣe ń lọ àti nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí àwọn oníròyìn ń gbé lọ́tùn lósì nípa làásìgbò kan tí ó ṣẹlẹ̀ ní àgbàlá wọn. Ẹ jẹ́ kí a bọ́ sí agbami ìfọ̀rọ̀wérọ̀. Kábíyèsí o. Ẹ pẹ̀lẹ́, àdúrà yín á gbà. Àṣẹ, àṣẹ. Ẹ pẹ́ fún wa ní àṣẹ Ọlọ́run. Àmín àṣẹ. Ìrùkẹ̀rẹ̀ ọwọ́ yín á jẹ á dọ̀kìnní. Àṣẹ. Ẹ̀sìn ọba á jẹ kó pẹ́. Àṣẹ. Ẹ kó wa jẹ̀pẹ́ lágbára Elédùà. Àṣẹ. Kábíyèsí, fún àwọn kan tí wọ́n àti mọ̀ yín, bó tilẹ̀ jẹ́ wípé erin ni yín, kò sẹ́ni tí ò gbọdọ̀ mọ̀ yín, ṣùgbọ́n fún àrídájú àti àgbọ́yé, ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Olúòjé Adéyínká Adéṣínà Ọbáwálé, tí mo jẹ́ Olúòjé fún Òjéǹpẹ̀tù. Kábíyèsí, ní ẹnu lọ́wọ́lọ́wọ́ yìí, ìròyìn kan ń gba orí ayélujára kan lọ́tùn àti lósì nípa bí ìwé ìròyìn náà, nínú ìròyìn náà wọ́n ní wípé ẹni àwọn kan wọ́n wá ka yín mọ́lé tí wọ́n kó ohun èlò ìjà dání bí ìbọn, tí wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá yín, ìyẹn ohun ìní yín tí wọ́n bàjẹ́ lọ́pọ̀lọpọ̀, tí wọ́n gbìyànjú láti gbẹ̀mí yín, ṣùgbọ́n Elédùà ló sọ pé àsìkò tí tó, pé ẹ ò ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ. Kábíyèsí, àwọn èèyàn wá wò pé bóò ló ṣe jẹ́, irọ́ ni, òótọ́ ni, igbá kan ni, ẹnìkan ni. Kábíyèsí, báwo lọ̀rọ̀ yìí gangan, báwo ló ṣe jẹ́? Ẹ ṣé, mo dúpẹ́. Mo kí gbogbo ọmọ Káàárọ̀-o-jíire. Kábíyèsí. Mo sì ṣèbà fún kábíyèsí bàbá wa Ọọ̀ni ti Ilẹ̀ Ifẹ̀, ọba Adéyẹyè Ẹniìtàn. Kí Olódùmarè kó jẹ́ kí ẹ̀mí wọn kó gùn fún wa. Àṣẹ, àṣẹ. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo àwọn bàbá tó jẹ́ ọba aládé nílẹ̀ Káàárọ̀-o-jíire. Ohun tó ṣẹlẹ̀ ni pé lákọ̀ọ́kọ́
nígbà tá a dé láti Kogi tá a dé sí ilé ní South West ń bí tí a dẹ̀ ń ṣètò pé báwo làwọn èèyàn wa ṣe fẹ́ máa ṣiṣẹ́, kí náà fẹ́ máa gbìn, kí náà fẹ́ máa ṣe. A ṣe arìnrìn àjò sọ́dọ̀ àwọn bàbá tán jẹ́ ọba aládé nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Wọ́n dẹ̀ adọ́dọ̀ kábíyèsí tí wọ́n jẹ́ aláṣẹ lórí ìlú Òkú-Ọ̀mọnì tí wọ́n jẹ́ ọba Michael Taiwo Ọ̀dẹ́dọ̀yìn tí wọ́n jẹ́ Olú-Ọ̀mọnì Òkú-Ọ̀mọnì. Adọ́dọ̀ bàbá yẹn tẹ́wọ́ gbà wá, ó fún wa láwọn rules and regulations, ó gbìyànjú, ó fà wá lé lọ́ọ̀yà lọ́wọ́, àwa àti lọ́ọ̀yà ó di court as agreement. A ṣe àwọn necessary things tán ní ká ṣe, a sign. Bàbá yẹn ṣe agreement fún wa wípé òun fẹ́ tẹ ìlú wa dó sí agbègbè òun ní orílẹ̀ bàbá àwọn. Ìyẹn ni wípé wọ́n ń fún yín ní agbègbè kan wípé kí ẹ tẹ̀dó síbẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ kúrò ní Gàdúmọ́ ní ìpínlẹ̀ Kogi lọ́hùn. Bẹ́ẹ̀ni. Tí ó dẹ̀ jẹ́ wípé wọ́n ṣe ìwé rẹ̀ tí gbogbo ẹ̀ tó dẹ̀ pé àwọn wọn tọwọ́ bọ̀wé, ẹ̀yin náà ẹ tọwọ́ bọ̀wé pẹ̀lú àwọn ẹlẹ́rìí. Bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn. Ibi tí wọ́n fún wa ni wọ́n pè ní Óyò Ọ̀dẹ́dọ̀yìn. Óyò Ọ̀dẹ́dọ̀yìn. Ọ̀dẹ́dọ̀yìn. Óyò Ọ̀dẹ́dọ̀yìn yẹn nínú ìtàn bàbá wọn ni ó ní village yẹn, ìyẹn bàbá kábíyèsí ọba Ọ̀dẹ́dọ̀yìn Táíwò Michael. Tẹ́ bá rẹ́rìí pé Ọ̀dẹ́dọ̀yìn hàn nínú orúkọ wọn náà. Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ fi wá síbẹ̀ pé ẹ̀yin Òjéǹpétu ẹ máa gbé bí, ẹ máa dáko yín bí, ẹ máa ṣe bí ìlànà àwọn bó ṣe gbà náà ni kẹ́ ṣe máa bá wọn ṣe. Pé ṣùgbọ́n nǹkan kan ní lábẹ́ òfin ìpínlẹ̀ Ọ̀ṣun, gẹ́gẹ́ bí ọba tí mo jẹ́ láti Kogi, tí mo jẹ́ ọba Yorùbá community ní Kogi, pé níbí báyìí tí ìjọba ò bá tí ì fún èèyàn ní ọ̀pá àṣẹ kò tí ì di ọba níbí o, ṣùgbọ́n ẹ sáró a wà ní ibẹ̀ tí Olódùmarè tí yóò fi ṣe ìyanu. Lábẹ́ àwọn ń bí báyìí o, àwọn àti àwọn ó jọ máa ṣe pẹ̀lú àwọn baálẹ̀ tí ó wà lábẹ́ wọn. A dẹ̀ ti jọ wà pẹ̀lú àwọn baálẹ̀ tó wà lábẹ́ wọn, a jọ ń ṣe, máa ń lọ sáàfin kábíyèsí Ọlọ́mọnì, à á jókòó, à ṣèpàdé, à jíròrò lórí development. Ṣùgbọ́n àwa ti wá mú ọjọ́ pé òkè a fẹ́ gírèdì ọ̀nà ibi tí wọ́n fún wa, ká dẹ̀ gírèdì àwọn agbègbè yẹn, ká lọ sí káwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní dá oko. Meeting yẹn là ń ṣe ní a bẹ̀rẹ̀ meeting yẹn ní May 2nd, May 3rd láàárọ̀ náà àwànú meeting yẹn. May 2nd yẹn àkọ́kọ́ àwọn èèyàn wá máa dé láti ibi tó ní kálukú wọn forí pamọ́ sí, àwọn tó wà ní Òṣogbo, àwọn tó wà ní Ìbàdàn, àwọn tó wà l'Ékòó, tán wà káàkiri láti ìgbà tá ti kúrò ní Gàdúmọ́, wọ́n wá. Ìgbà tó dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì tá a bẹ̀rẹ̀ meeting yẹn la wà. Then kó tó dàsìkò meeting yẹn, à ń gbọ́ fìrìfìrì wípé kábíyèsí Ọ̀dẹ́dọ̀yìn Michael Taiwo wọ́n gba àlejò Fúlàní 3000. Bàbá yẹn wá pè mí pé Olúòjé wá, ṣé Fúlàní ni ẹ̀yin ni? Wọ́n ní mi ṣe Fúlàní, ṣe bí ìgbà tí màá dé bí ẹni kí n kó àwọn fámílì mi wá. Àwọn fámílì mi láti Ìpétúmódù wọ́n wá, àwọn fámílì mi láti Mọdákẹ́kẹ́ wọ́n wá, torí àbúrò mi tán bí lé mi ó wà ní Mọdákẹ́kẹ́. Èmi gan Mọdákẹ́kẹ́ náà bí mi sí, ibẹ̀ ni mo dàgbà sí, ibẹ̀ mo ti lọ primary. Ẹ̀yin kò sì jọ Fúlàní kábíyèsí. Kásá máa fọ̀rọ̀ gùn, èmi àti bàbá tó dẹ̀ jẹ́ kábíyèsí Ògúnṣùà Mọdákẹ́kẹ́ àjọ ń ṣe
dáadáa gẹ́gẹ́ bí bàbá sọ́mọ ni. àríyìn gúnrégé. Bẹ́ẹ̀ ni látìgbà tán ti dórí àpèrè ọba, torí olóyè ni wọ́n tẹ́lẹ̀ láàfin Ògúnṣúà kó tó di pé ọba tó gbéṣẹ̀ káwọn náà tó débẹ̀. Ìgbà tán débẹ̀ mo wá láti Kogi, mo wá físìtì wọn, gbogbo picture ẹ̀ wà lọ́wọ́ mi. Mo wá láti Kogi, mo wá físìtì wọn. Bàbá mi o because ibi tán bá bíyàn sí ibẹ̀ nílùú ẹ̀. Bẹ́ẹ̀ni kábíyèsí. Lábẹ́ òfin orílẹ̀-èdè o tàbí ibi tó bá ti gbé tó ti lò more than 10 years ó ti dọmọ ìlú yẹn. Ká tó máa sọ pé mi tán bí síbẹ̀ tí mo lọ primary school ńbẹ̀ tí mo tún lọ secondary, bó ti ẹ̀ pé mi parí secondary yẹn kí n tó lọ sí Èkó ní ìlú yẹn. Mo mú bàbá yẹn gẹ́gẹ́ bí bàbá mi. So ìgbà tá wá gbọ́ pé Fúlàní wọ́n fọ́nwé kan pé ọlọ́mọ ní gba Fúlàní o, 3,000 Fúlàní ẹgbẹ̀rún mẹ́ta ló gbà sí ẹgbẹ̀rún mẹ́ta Fúlàní ló gbà sákàtà ẹ̀. Bàbá yẹn pè wá, ẹgbọ́ Fúlàní ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ tún wá gan ẹ̀ tó 100 débi pé tó 1,000 pé kí lọ̀rọ̀ yìí ṣe wá rí báyìí. Mo bá lọ bá kábíyèsí Ògúnṣúà ọba Joseph Toríọlá tó jẹ́ Ògúnṣúà, mo lọ bá wọn. Èmi àti wọ́n jọ jókòó, bàbá mi báyìí ni mo máa gbọ́, báyìí ni tí tó ṣẹlẹ̀. Wọ́n ní ẹ sọ pé Fúlàní ni wá, pé wọ́n lẹ́yìn ilẹ̀ sọ pé ọlọ́mọ ní gba àlejò Fúlàní. Wọ́n náwọn ò sọ pé èèyàn wo ló lè pè mí Fúlàní, pé kò sẹ́ni tó lè pè mí Fúlàní nínú Mọdákẹ́kẹ́ yìí, pé kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀. Mo ní evidence ẹ̀ lọ́wọ́ pé bàbá sọ bẹ́ẹ̀. Mo tún lọ bá kábíyèsí ọlọ́mọnì. Kábíyèsí ọlọ́mọnì wọ́n ní kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. Èmi dẹ̀rẹ́ inú Mọdákẹ́kẹ́ gan ni mo wá gba ilé sí, tí mo gba flat sí, táwọn èèyàn mi dé sí. Bẹ́ẹ̀ ni táwọn èèyàn mi dé sí. Àwọn fámìlì mi kọ́lé sí Mọdákẹ́kẹ́ o, àwọn ẹbí mi kọ́lé sí Mọdákẹ́kẹ́ o, ṣùgbọ́n mi ò sá lè máa gbé pẹ̀lú àwọn fámìlì. Káwa náà fi mójútó ìlú wa, ká fi ṣe tó bá yẹ ká ṣe. Kì í ṣàṣejọ́ tá a bá débẹ̀ náà ni a kọ́lé láàmọ̀ gbé bẹ̀, àbí? Díẹ̀díẹ̀ ni. A kọ́ bẹ̀rẹ̀ oko, a sì bẹ̀rẹ̀ ibi táwọn dé sí tá a bá wó oko. Ibẹ̀ la wà. Bàbá yẹn náà wọn ò sọ bẹ́ẹ̀. Mo lọ bá bàbá ọlọ́mọnì. Bàbá ọlọ́mọnì náà ìyẹn kábíyèsí ọlọ́mọnì. Wọ́n ní wọ́n sọ ọ̀pá àwọn èèyàn wá sọ fáwọn ọ̀nàdà ẹja máa wò. Bàbá ìnàdà kò burú. Kò pọ́sẹ̀ kan ẹ̀ ní kábíyèsí ọlọ́mọnì ní wọ́n pe àwọn láti general investigation ní state police Ọ̀ṣun state command ní Ọ̀ṣun state lọ́dọ̀ commissioner of police. Wọ́n ní lórí ọ̀rọ̀ Fúlàní náà ni èmi àtàwọn èèyàn mi a gbọ́dọ̀ tẹ̀lé àwọn dé ibẹ̀, torí táwọn bá sọ lẹ́nu pé ẹni táwọn bá ìṣe Fúlàní kán lè rí àrídájú. Tí bá dẹ̀ pé Fúlàní ni mí, àwọn ọlọ́pàá mọ́ ṣe máa ṣe investigation wọn tán fi máa mọ̀. Àbádọ́dọ̀ àwọn ọlọ́pàá, deputy commissioner of police tó wà ń bẹ̀ ló attend sí wa. Wọ́n béèrè, mo present local government identification mi, mo present mo sọ̀lú mi fún wọn nǹkan. Ibi tí mo ti ń sọ̀lú mi pé ìlú báyìí ni mí, agboolé báyìí ni mí, èmi ò mọ̀. Àwọn ọlọ́pàá tó jókòó pé wọ́n mọ àwọn èèyàn nínú ìlú wa ní Ìpẹ̀tùmọdù. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀jì àwọn èèyàn kan ní Ìpẹ̀tùmọdù táwọn ènìyàn fún wọn ní reply pé sọmọ ẹni báyìí lágboolé báyìí. Torí èmi tún ti sọ fún wọn pé nínú ilé bàbá tèmi ní Ìpẹ̀tùmọdù ni wọ́n ti ń jẹ oyè Olúòjé tí èmi ń jẹ́ yìí. Nínú ilé bàbá mi náà ti ń jẹ Lódìfì ní Ìpẹ̀tùmọdù tó jẹ́ àwọn èèyàn wa náà ló jẹ oyè Lódìfì láti inú agboolé wa. Tí mo tún dárúkọ ẹni tó jẹ oyè Lódìfì pé Lódìfì inú agboolé wa ni wọ́n ń pè ní olóyè Kẹ́hìndé Oròsànyà. Olóyè Olúòjé Ìpẹ̀tùmọdù ni wọ́n ń pè ní olóyè
Adéwálé Benjamin. Àná oyè bíi 4 là ń jẹ́ nílé wa. Ìkọ́làbà ilé wa ni olórí ẹbí gbogbo ilé wa pátápátá. Ẹni tó jẹ́ olóyè Ìkọ́làbà, ó ní bàbá gbogbo wa. Àwọn ọlọ́pàá yẹn ti mẹ́sẹ̀jì, wọ́n ti béèrè. Ìgbà táyà mo wá sọ̀rọ̀ délẹ̀ tán, mo sáré pé ọlọ́pàá kan dìde ó fọ etí ko ọ̀gá wọn létí. Wọ́n wá ní kó sọ̀rọ̀. Wọ́n ní òun ti ṣèwádìí mi ibi tá a jókòó sí. Wípé ilé Agbọ̀n ni mo ti wá, kankan ni mo ti wá. Pé wọ́n ti ẹ̀ sọ débi wípé èmi gan jẹ oyè Ọbàtálá ní Ìpètùmọdù tẹ́lẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni. Ìdí tí aṣọ funfun ṣe wọ́pọ̀ nínú aṣọ mi tí mo máa ń wọ̀ nìyẹn. Torí funfun náà mo wọ̀ dé bẹ́ẹ̀ ńjọ́ náà. Pé olóyè Ọlọ́bàtálá ni mí ní Ìpètùmọdù kó tó di pé mo lọ jẹ ọba Yorùbá ní Gàdùmọ̀ ní Kogi. Abádẹ̀ yanjú yẹn la fi kúrò níbẹ̀ pé wọ́n pe orúkọ tí wọ́n ṣe yẹn bákan pé false alarm àbí kinní kan ṣe mọ àwọn agbófinró àtàwọn amòfin wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe nǹkan wọn. Ìtanilólobó ayédèrú àbí ayédèrú ìtanilólobó. Pé òun ni wọ́n ṣe yẹn. A dẹ̀ lọlé. Ìgbà tó wá di on the 3rd wọ́n kàn déédéé kó ìbọn dé. Èmi wà nínú sitting room báyìí náà ni tí mo jókòó. Asáǹgbọ́rò tán pariwo Olúòjé yẹn dà, kólúòjé yẹn bọ́ta ẹnkankan. Àmọ́ bí ẹni tó ṣí géètì fún wọn tán fi wọlé. Lẹ́sẹ̀kẹsẹ̀ tán ti ń pariwo yẹn ni àwọn èèyàn mi tó dúró tì mí àti kan lára àwọn olóyè wa ló ti sọ fún mi pé kábíyèsí ẹ lọ farapamọ́, ẹ wọnú ìyàrá kẹ́ lọ farapamọ́. Mo kọ́ fẹ́ bọ́ta olóyè yẹn, olóyè Akọgun Ọlá Àjànàkú, ó ní kí n wọnú ilé lọ. N bá dẹ̀ wọ inú yàrá, mo bá bọ́ta, mo kàn gbọ́rú ìbọn ni páò wọ́n tún yìn mí. Mo sá farapamọ́ sí inú ilé. Àwọn alálẹ̀ sádà bòbò mi nínú ibi tí mo farapamọ́ sí nínú yàrá mi yẹn náà ni mi ò kọjá inú ilé yẹn. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti wọ́n ti sá olóyè yẹn ládàá, wọ́n ti fọ́ nǹkan mọ́ lórí. Ìyàwó ẹ̀ ti ń sunkún, wọ́n ti pọkọ òun o, wọ́n ti pọkọ òun o. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn nínú ilé, wọ́n ti yìnbọn fún gbogbo mọ́tò mi. It's too much o. Ìyàwó mi ti ń gbọ̀n. Àwọn aranulé èrò dẹ̀ pọ̀ nínú ilé mi táwọn tán wá fún meeting development ìlú. Wọ́n bá wọlé, wọ́n fìbọn tó àwọn èèyàn jáde kúrò nínú ilé. Ìmí inú àwọn obìnrin tó ẹ̀sẹ̀ wẹ̀ tán tó múra nínú ilé ìhòòhò ni wọ́n mú bọ́ síta gbangba. Nínú àwọn èèyàn mi tí wọ́n jẹ́ èèyàn community mi tí wọ́n bá mi wá láti ìtàjọ wá láti Kogi sí South West. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tú gbogbo inú ilé, wọ́n fọ́ gbogbo frame, gbogbo àwọn awọ́ọ̀dù mi tí mo gbà ní Brazil, tí mo gbà ní káàkiri, wọ́n fọ́ awọ́ọ̀dù, wọ́n fọ́ gbogbo fọ́tò mi, wọ́n kó gbogbo ọ̀pá àtìlẹ̀, ọ̀pá àṣẹ adé, wọ́n kó síta, wọ́n dáná sun everything. Wọ́n jí aṣọ kó, wọ́n mú ṣéènì mi, wọ́n kó lẹ́kẹ̀, wọ́n kó oríṣiríṣi nǹkan, kó fóònù, kó power bank. Bí mo ṣe ń wò wọ́n ní ibi tí mo wà rí ní ìkọjá inú ilé yẹn náà. Olówó obìnrin tó jẹ́ tí wọ́n ń pè ní olówó obìnrin Lawrence lórúkọ ẹ̀, tí wọ́n máa ń pè ní olówó obìnrin, ó ní alága àwọn youth, alága ọ̀dọ́ nílùú yẹn. Òun ló kó àwọn hooligans yẹn sòdì. Òun gangan gbé AK-47 ló gbé dání. Ìyẹn ni Mọdákẹ́kẹ́. Bẹ́ẹ̀ ni, ó yìn ìbọn tó fi fọ́ táyà mọ́tò mi tí mo ń wò báyìí. Ṣùgbọ́n mi ò lè sọ iye wọn, mo mọ̀ pé wọ́n lé ní 30. Ìyàwó mi ló lè sọ iye wọn. Débi pé wọ́n da gbogbo inú ilé mi rú, gbogbo àwòrán inú ilé yẹn wà lọ́wọ́ mi, gbogbo fídíò ẹ̀. Ìgbà tọ́rọ̀ yẹn wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, mo wà níbi tí mo sápamọ́ sí, mo mú fóònù, mo mẹ́sẹ̀jì kan lára àwọn èèyàn mi pé ẹ lọ pe ọlọ́pàá, káwọn ọlọ́pàá wá rescue mi. Of which wọ́n ti sọ síwájú wípé kò sọ́lọ́pàá tó lè mú àwọn, nítorí táwọn wá ṣe gan divisionary police yẹn ó mọ̀ ń pa ẹ̀.
ìyẹn ni pé àwọn ọlọ́pàá yẹn ọ̀gá DPO ó mọ̀ sí. ó mọ̀ sí táwọn wá ṣe, wọ́n sọ clearly níta gbangba ni. ìyẹn níbi tí ẹ kọ́kọ́ lọ tí wọ́n ní ológbò tátà wọn pé ayédèrú ni. irọ́ no ibẹ̀ kọ́, ibòmíì ni. inú ìlú Mọdákẹ́kẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́pàá tó wà níbẹ̀ division tó wà níbẹ̀ ọ̀gá ọlọ́pàá yẹn bẹ́ẹ̀ ni kábíyèsí. Ògúnṣe kinní kan lórúkọ ẹ̀, ọ̀gá ọlọ́pàá yẹn wọ́n ló mọ̀ sí táwọn wá ṣe. èmi wá mẹ́sẹ̀jì àwọn èèyàn mi pé ẹ má lọ sí division Mọdákẹ́kẹ́ o lókè Òtúbú o, ẹ lọ sí area command nílé Ifẹ̀, ibẹ̀ ní kẹ́ ti lọ mú ọlọ́pàá. àwọn sáde area command, àwọn area commander sọ fún wọn pé kán padà sí division, pé tí division bá wá ṣe àwọn nǹkan tó yẹ kán ṣe pé kán padà wá bá wọn. wọ́n lọ sí division dẹ̀ dá wọn dúró like 3 hours odidi wákàtí 3. àwọn people yẹn ti operate tán, wọ́n ti lọ. ó wá kù ìyàwó mi nìkan nínú ilé yẹn, ìyàwó mi ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀, bẹ́ẹ̀ ni mò ń wò níbi tí mo wà, wọ́n kò rí mi. òrìṣà ńlá pa mí mọ́, Ọbàtálá dáàbò bò mí. mo sáà ń wo náà bó ṣe ń lọ tó ń bọ̀, torí mi ìfẹ́ kóun gan mọ̀ pé mo wà nínú ilé. tẹmọ̀ ọ̀rọ̀ obìnrin kó má lọ pariwo. ìgbà tó yá àwọn ọlọ́pàá yẹn dé láftà wákàtí 3, lẹ́yìn bíi wákàtí 3. bàtà àwọn ọlọ́pàá dé, ọlọ́pàá yẹn kàn ní ó yá ẹ má bọ̀ ó yẹ jẹ́ ká máa lọ, kí n máa bọ̀. ó sábẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ mi, mo yẹ pariwo mọ́ ni pé kó keep quiet. pé a sọ fún yín pé àwọn èèyàn kó bọn wálé, ẹ̀yin náà dẹ̀ retrace ẹ̀ ń wọ́ta bọ́n lẹ̀, ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sa ọta àbọ̀n, ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sa kínní cartridge, kínní ṣẹ́ẹ̀dì ìbọn tí wọ́n yìn, àyìnkù ọta àbọ̀n, ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sa. ẹ wo inú ilé kẹ́ wo nǹkan tí wọ́n ṣe. ìgbà lẹ́sẹ̀ wá wọ inú sitting room, lẹ́sẹ̀ wá tún wo tí wọ́n damage nínú tán bàjẹ́ nínú ilé mi. ó ṣẹ̀ṣẹ̀ wá tún rí ọta àbọ̀n kan níbi dining, ó tún mú yẹn náà. wọ́n banú ilé jẹ́ gidi gan ni. wọ́n já plate number mi tí wọ́n lọ dáná sun. plate number tó wà lára mọ́tò mi, DPO yẹn yọ plate number yẹn nínú iná oko. àṣà bá a ṣe wá fẹ́ máa lọ, a ti ń lọ, DPO yẹn wá bẹ̀rẹ̀ sí ní pé Mọdákẹ́kẹ́ Progressive Union president wọn pé kó pàdé òun ní ààfin Ògúnṣúà, ààfin Ògúnṣúà ni òun gbé mi bọ̀. à ń bá ní for what? mi ò sèfù bẹ́ẹ̀ náà, ibi tí wọ́n ti ráwọn èèyàn wà kán wá pa mí ló tún ń gbé mi lọ. no o lè gbé mi lọ bẹ́ẹ̀ o. ó sà ní bẹ́ẹ̀ ló ń gbé mi lọ, inú mọ́tò ẹ̀ mo dẹ̀ wà, ìyẹn mọ́tò tán gbé wá èmi àti ìyàwó mi. lẹ́sẹ̀kẹsẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn mi pé ọ̀dọ̀ Ògúnṣúà ni wọ́n ń gbé mi lọ o, ìmọ̀ tó lè ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ o. mo ní láti pe kábíyèsí ọlọ́mọnì ọ̀fọ̀kú ọmọnì náà. ibẹ̀ làwọn náà ti wá ń sọ mi pé wọ́n kó bọn wá sọ́dọ̀ àwọn náà. ìyẹn ní ọjọ́ yẹn. that very day on the 3rd May 3rd wọ́n kó bọn wá káwọn náà mọ̀ tí wọ́n na èèyàn kan tán ṣe ẹ̀sìn yẹn léṣe. lọ́dọ̀ pẹ́ nìyẹn ni driver wọn. musa asáde ààfin Ògúnṣúà, yàtà dọ́dọ̀ Ògúnṣúà ní abájókòó ló bá ní kán gba fóònù lọ́wọ́ mi kankan, ó yá kí DPO sì sí fóònù yẹn. DPO bá gba fóònù mi, ó gba fóònù ìyàwó mi, ló bá ní kán máa delete gbogbo information tó lè wà lórí fóònù yẹn. kí ló dé? ìyẹn kábíyèsí Ògúnṣúà ló sọ bẹ́ẹ̀. pásọ̀dù dẹ̀ wà lórí fóònù mi, ẹ lè fọ́ọ̀sì mi kí n sí fóònù mi láéláé. wọn sáré anything delete lórí fóònù mi. fóònù mi sáwà lọ́wọ́ DPO yẹn tán fi sọ̀rọ̀. ìgbà tán máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tí Ògúnṣúà sọ ni wípé ọlọ́mọnì, ibi tí ọlọ́mọnì lọ fún mi pé kí a wà, wípé kò nẹ́tọ̀ àti fún mi ní ibẹ̀, pé nítorí wípé tí ọlọ́mọnì bá fún mi níbẹ̀, ọlọ́mọnì táwọn bá fẹ́ kógun ja ọlọ́mọnì
pé ọlọ́mọnì máa ní èèyàn lẹ́gbẹ̀ẹ́ láti sọ́pọ́ọ̀tì ọlọ́mọnì. Wọ́n sá ní pé àwọn ó lè máa gbìjà ọlọ́mọnì, pé then ọlọ́mọnì abẹ́ àwọn ló yẹ kó wà, pé abẹ́ àwọn ló yẹ kó wà nǹkan. Èèyàn fún wa ló kó bàbá ẹ̀, ẹ̀nà abẹ́ yín ló yẹ kó wà. Ìyẹn ò kan èmi, ẹ̀yin ni kẹ́ ẹ yanjú ọ̀rọ̀. Wọ́n kálukú sá sọ gbá sàwo láfi kúrò ńbẹ̀ ńjọ́ yẹn. Láfi wá padà sí àìsẹ̀ wa lọ sí division. Láti division làwọn èèyàn mi ṣẹ̀ṣẹ̀ wá gbé mi. Àìsẹ̀ wa kúrò ní ibẹ̀ lọ sí wá sí ibi tí mo wà yìí. So adẹ̀kọ́ kó tó ìgbà a kúrò ní ọjọ́ Sunday náà wá ká wa mọ́lé. Ìgbà tó di Monday ẹ̀ ni DSS pè wípé àwọn fẹ́ rí ọlọ́mọnì. Ìgbòdì Tuesday ni ọlọ́mọnì lọ síbẹ̀, wọ́n mú mi dání, àwa lọ. Petition náà ni wọ́n tún mú lọ sọ́dọ̀ DSS pé ọlọ́mọnì gba Fúlàní. Àtúndébẹ̀ àwọn DSS ní àwọn ti lọ fọ́ gbogbo ibi tán ní Fúlàní wà, àwọn ò rí Fúlàní. Fúlàní wo lọ́lọ́mọnì gbà? Wọ́n bá nawọ́ sí mi pé táwọn gbà rè kì í ṣe Fúlàní. Wọ́n kó bọn wá bá ní ọjọ́ Sunday, kódà wọ́n kó bọn wá bá àwọn náà jọ yẹn. Di ọ̀gá DSS ní for what? Pé kí ló dé? Tí wọ́n bá léèyàn níbì kan, tẹ́ Fúlàní dáhùn láàmú bí kan tó wá sí ìlú ní orí ilẹ̀ bàbá ẹ̀ nínú ibi tí wọ́n ti jọ ń sọ èdè kan náà, kẹ́yìn náà tó wá kógun, kẹ́ gbógun tì, kẹ́ tún kó bọn tì. Kí ló tẹ́yìn Yorùbá ń ṣe báyìí? Kí ló tẹ́yìn ṣe báyìí náà? Ó sá dojú kọ àwọn ará Mọdákẹ́kẹ́ tó wá ń jọ yẹn. Ó ní kán lọ ṣàtúnṣe o, kán lọ ṣe àtúnṣe, kò sọ jù yẹn lọ. Ìgbòdì ìjọ́ kejì, èmi kọ petition lọ sí DSS office yẹn náà, same office. Wọ́n invite wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lọ́tùn lósì. Wọ́n wá pè wọ́n pé ẹ jẹ̀bi ọ̀rọ̀ yìí o, àfi kẹ́ lọ ṣe àtúnṣe o. Wípé táwọn bá ní káwọn mú ọ̀rọ̀ ìbò ṣe rí, táwọn bá ń lú ọ̀rọ̀ ìbò ṣe rí, yóò ta àbùkù bá Ògúnṣàgan o. Gbogbo nǹkan ẹni tẹ́ ẹ bàjẹ́, ẹ lọ túnṣe, ẹ lọ máa bẹ́ẹ̀ ṣe máa ṣe àtúnṣe, ṣe máa ṣe ìpàdé pẹ̀lú ọlọ́mọnì àti Olúòjé kẹ́ yanjú ẹ̀ láàrin ara yín torí ọ̀rọ̀ ọba tó wà ńbẹ̀. Wọ́n dẹ̀ wọ́nu olówó obìnrin pé kó má kó ìbọn kiri mọ́ o, pé if not so táwọn bá tún gbọ́ tó tún kó ìbọn kiri lọ máa fìbọn káwọn èèyàn mọ́lé kiri, pé kò ní láìkì nǹkan táwọn á ṣe fún o. But ó yà mí lẹ́nu pé DSS lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. Lọ́jọ́ náà Commissioner for Transport of Osun State wà lórí ìjókòó. Kíní ẹ wá mú mi máa rò pé àbí nǹkan míì ti wọ ọ̀rọ̀ yìí ni. Àìrí kírímínà ìwọ̀nù kírímínà. Ẹni tó yẹ kẹ́ mú lẹ́sẹ̀kẹsẹ̀. Ní ìṣẹ́ sọ̀rọ̀. Wọn ò gbégbèsẹ̀ lórí ẹ̀, wọ́n láwọn fún wọn lọ́sẹ̀ méjì kan fi gbégbèsẹ̀. Wọn ò gbégbèsẹ̀. Mo pe àwọn DSS. Àwọn DSS pè wọ́n ní ká tún fáwọn lọ́sẹ̀ kan. Wọn ò gbégbèsẹ̀. Ó tún di ọ̀sẹ̀ míì tún gorí ẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́rin. Wọn ò gbé ìgbésẹ̀. Mo lérò pé yẹn ló mú àwọn èèyàn wa tí wọ́n fi kọ̀ǹtáàtì Sara report kí ilé ìwé ìròyìn yẹn tó gbé jáde kó tó di pé ẹ̀yin náà gbọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri orí ayélujára bí ó ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n à ń retí tí ìjọba fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí. Lóòótọ́ ni àwọn bàbá Ògúnṣà sọ wípé kò sí tó fẹ́ ṣe àwọn èèyàn tó kò bọ́n wá bá mi pé nítorí àwọn mọ̀yàn àwọn dẹ̀ nẹnu àwọn èèyàn ńláńlá wà nílùú àwọn wọ́n dẹ̀ ti sọ tọ́yẹ́ pọ́n máa ń ṣe gbé bẹ́ẹ̀ náà lóòótọ́ wẹ́ ó kù wọ́n ó kù Olódùmarè tọ́yẹ́ pé bẹ́ẹ̀ náà ni Nàìjíríà ṣe ti bàjẹ́ tó débi pé kò sí ìdájọ́ ó kù wọ́n ó kù Olódùmarè ní ìníṣọ́jú yẹn lọ kò jù bẹ́ẹ̀ lọ bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́. Kábíyèsí ó lágbára gan-an. Àfi bí mo ṣe ń gbọ́ lẹ́nu yín báyìí ìgbà tí mo kọ́kọ́ rí mi kọ́kọ́ gbàgbọ́ bó tilẹ̀ jẹ́ pé èmi náà mo kọ́ ń pa rẹ̀ ìgbà tí mo rí ní ìròyìn rẹ̀ ní Sahara èmi náà mo gbé sórí ìkànnì mi. Gbogbo wa bá sọ pé irọ́ ni o àwàdà ni o àhesọ lásán ni o wọ́n kàn fẹ́ fi jẹ ni o wọ́n kàn fẹ́ fi bà àwọn kan lórúkọ jẹ́ ni o. Kábíyèsí
ẹ kú yíyọ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ ẹ kú Olódùmarè. àkóyọ, A dúpẹ́. a sì dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ A pé dúpẹ́. tí ì bá ṣe àwọn alálẹ̀ wa, tí ì ṣe àwọn òrìṣà wa, ibo ni ẹ bá wà lónìí. Ó ti lọ náà nìyẹn àbí Kábíyèsí àbí Olódùmarè. wọ́n bá yìnbọn bí ìbọn ò bá pààyàn. Ṣèbí èèyàn kan náà yìnbọn fún tí mo pa tán là ní nǹkan lórí yẹn. Kò sí evidence. Ẹ mọ̀ wọ́n á mẹ́sọ̀ pé àwọn lẹ̀ mí nìkan lórí mo kú fún ìfẹ́ nìkan tó máa lẹ̀. This is too much. Torí irú akọgun yẹn náà wọ́n yìnbọn náà wọ́n ṣaládàá. Ìgbà tí ò wọlé tí ò ṣe ni wọ́n fọ́ ní nǹkan lórí. A lè dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè pé kò sí ẹ̀mí tó bá lọ. Ó tiẹ̀ pọ́n fẹ́ sọ ìyàwó mi sínú iná lọ́jọ́ náà. So bí ó ṣe jẹ́ nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn kò sí àwítúnwí asán mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó dúró tì mí pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Ọdẹ́dọ̀yìn Táíwò Michael tí wọ́n jẹ́ ọlọ́mọni ọ̀fọ̀kú ọmọni, nítorí wípé bàbá náà àná ń sá sókè sá sódò láti ìgbà náà ni títí di àsìkò yìí. Olódùmarè á lọ́ra ẹ̀mí wọn fún wa. Àṣẹ. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́, káàró òjìrè kò ní dàrú. Ká kàn nífẹ̀ẹ́ ara wa nílẹ̀ káàró òjìrè, òun ló ṣe kókó, ló ṣe pàtàkì. Kábíyèsí, lẹ́yìn gbogbo yánpọnyánrin àti gbogbo àwọn rògbòdìyàn yìí, tẹ́ lọ sí àgọ́ ọlọ́pàá tí wọ́n ní wọ́n fún wọn ní gbèdéke ìgbà báyìí kó fi yanjú ẹ̀, tí wọ́n dẹ̀ yanjú ẹ̀. Ǹjẹ́ ó ní àwọn ìgbésẹ̀ míì tí ẹ ti gbé bóyá láàrin lọ́balọ́ba? Torí ẹ mọ̀ pé ọ̀rọ̀ lọ́balọ́ba ni, bóyá ó ní àwọn ọba kan bóyá tí wọ́n dá sí tàbí tí wọ́n fẹ́ dá sí tàbí tí wọ́n ń gbèrò àti dá sí láti má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó fẹ̀ ju bí ó ṣe yẹ lọ. Àwọn ọba kan wà tí wọ́n gbọ́ sí tí mi ní lè dárúkọ nítorí pé òun ṣe wọ́n ní kàyéfì. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní a máa ń wọ̀rẹ̀kọ́rẹ̀ ní àkí wọ́tàkọ́tà, kí wọ́n má sọ wọ́n di ọ̀tá. Mo sì ti kàn sí ẹni tó jẹ́ tó ń darí ọ̀rọ̀ tó ń bọ́ sórí afẹ́fẹ́ ní ààfin bàbá wa Ọ̀ọ̀ni, mo fi tó létí, tó jẹ́ Ọ̀túnba Ọláfáré Moses. Ìyẹn ni pé ká máa retí wípé àtúnṣe yóò wáyé ní kòpẹ́kòpẹ́. Ká nígbàgbọ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n látọ̀dọ̀ àwọn tó jẹ́ DSS mi ò rí anything gbọ́ mọ́ látọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n ó dàpẹ́ pé mò ń gbọ́ pé ó ti ń bọ́ sọ́wọ́ àwọn agbófinró. Kábíyèsí, ǹjẹ́ lára àwọn tí ó wà ní ilé lọ́jọ́ náà, ǹjẹ́ a lè rí ẹnìkan tàbí ẹni méjì tí ó tún lè sọ fún wa nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn? Ká ní ẹ ti sọ fún mi tẹ́lẹ̀ ni màá ní kí wọ́n wá bá mi níbí, ṣùgbọ́n ẹ̀yin èèyàn kan, ìyàwó mi wà aware, ó wà ńbẹ̀, òun ganan fẹ́ sọ sínú iná ńjọ́ náà. Wọ́n fẹ́ sọ odidi olórí sínú iná? Wọ́n fẹ́ sọ sínú iná, wọ́n fẹ́ súnmọ́ property mi tán sùn. Àyàmọ́ kò wọ́n o. Ọba ló rán wọn ṣẹ̀. Ẹ̀rù sì bà wọ́n. Ọba ló rán wọn ṣẹ̀, Ògúnṣúà ló rán wọn ṣẹ̀, alágbára lẹni tó rán wọn ṣẹ̀, so wọ́n lè ṣe anything tó bá wù wọ́n because Ògúnṣúà mọ̀yàn, wọ́n dẹ̀ nágbára, wọn nípò, àwọn èèyàn wọn wà níjọba. Tó bá wá rí bẹ́ẹ̀ kábíyèsí, ǹjẹ́ a lè gbọ́ ọ̀rọ̀ kan tàbí méjì látẹnu olórí? Ó ti wà dáadáa, ẹ lè gbọ́, ẹ ṣeun. Kábíyèsí olórí, ẹ kú akitiyan, ẹ kú ọ̀rọ̀ ìlú, ẹ sì kú tọ́jú kábíyèsí. Lágbára lọ́wọ́ Elédùà, iṣẹ́ ọwọ́ yín ní rere ẹ ó jèrè ẹ̀. Àwọn ẹni bí wọn ní dá ẹ̀mí, wọn ní dá légbodò. Olórí, kábíyèsí yín ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan wípé
àwọn kan wá ká àwọn mọ́lé wọ́n dẹ̀ ba ilé jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé ẹ̀yin náà dẹ̀ wálé ní ọjọ́ yẹn. Olórí, ǹjẹ́ ẹ lè bá wa tàn mọ́lẹ̀ díẹ̀ sí kí ni ó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn gangan, kí ni báwo ló ṣe rí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin rí ní ọjọ́ yẹn? Inú compound like inú ilé la wà níjọ́ yẹn tí kábíyèsí ṣe meeting pẹ̀lú àwọn èèyàn wọn, everybody wà nínú ilé. So ṣàdédé la gbọ́ ariwo láti ìta wípé Olúòjòyè dà, like Olúòjòyè yẹn kọ́kọ́ bọ́ta. Bẹ́rù ṣe bà wá, like àwa tá wà nílé ẹ̀rù ti bà wá gan. Wọ́n wá ní àwọn wo nìyẹn? Ìgbà tán máa wá lọ yọjú, wọ́n ti já gate, like wọ́n ti ṣí gate wọlé. Wọ́n ti jálẹ̀kùn wọlé? Wọ́n ti já gate wọlé, wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn. So kíá lára àwọn èèyàn kábíyèsí, àwọn ló wá ní kí kábíyèsí wọlé kán wábi sápamọ́ sí, pé kán má jáde sí wọn. So máa yẹn ló wá bọ́ta, tán wá lọ bá wọn ta, wọ́n wá bá wọn drag ẹ̀, like wọ́n bá wọn drag ọ̀rọ̀ káwọn pípẹ́ yẹn má bàa ráyè wọlé. Wọ́n wá bá wọn drag ọ̀rọ̀ yẹn ta wípé kí ló ṣẹlẹ̀, kí nìkan tán wá wá, àwọn yẹn wá ní kábíyèsí ni wọ́n wá pé kán bọ́ta, tán bá ti lè bọ́ta pé kò sí wàhálà, pé àwọn náà bá lọ́rọ̀. Máa yẹn ní rárá pé wọn ò lè rí kábíyèsí, like pé kábíyèsí ò sí lárànd, wọn ò sí nílé, but wọn ò dẹ̀yìn. Wọ́n ní wọ́n sọ pé kábíyèsí wà nílé níjọ́ yẹn. Wọ́n náà sọ fáwọn pé kábíyèsí wà nílé. So kábíyèsí ṣáà wá ibi sápamọ́ sí níjọ́ yẹn kó tó di pé àwọn people yẹn, mo rò pé bí wọ́n ṣe bá wọn, bí máa yẹn ṣe bá wọn argue, wọ́n ṣe bá wọn drag ẹ̀, tán rí pé máa yẹn ò fẹ́ jẹ́ kí àwọn ráyè wọlé náà bẹ̀rẹ̀ sí ní lé máa yẹn nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lé wọn nìyẹn. Máa yẹn wá ń pariwo pé ká ṣílẹ̀kùn, débi pé wọ́n ti fi ìbọn, wọ́n ti fi já ilẹ̀kùn yẹn, wọ́n fi já wọlé. So bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní lé máa yẹn tán lé káàkiri náà wá mú mọ́bì kan tán ṣáà bẹ̀rẹ̀ sí múlò. Ìyàwó wọn wà nílé, ibẹ̀ ni ìyàwó wọn ti ń pariwo nílé pé wọ́n ti wound ìyàwó wọn, wọ́n ti wound ọkọ wọn, wọ́n ti pa ọkọ wọn, pé wọ́n ti yìnbọn lù wọ́n, jọ pé bí ìbọn wọn yẹn ò wọlé àbí wọ́n ṣá wọn ládàá kò wọlé, wọ́n ṣe fi òkúta wọ́n yẹ fi là mọ́ wọn lórí nìyẹn. So later wọ́n ṣe wá ṣá wound máa yẹn, àwa ráyè bọ́ta, wọ́n á fìbọn, àwọn kan wọlé wọ́n á fìbọn tì wá bọ́ta. Èmi náà wá bọ́ta pẹ̀lú wọn, mo wá lọ sí ìta níbi tán wá bẹ̀rẹ̀ sí kó àwọn ẹrù láti inú ilé, gbogbo property everything wọ́n wá kó lọ síta, wọ́n wá bẹ̀rẹ̀ sí dáná sun wọ́n pẹ̀lú àwọn ẹrù tó wà ń ta. Wọ́n kó àwọn ohun ìní tó wà nínú ilé? Gbogbo property wọ́n kó síta, wọ́n bẹ̀rẹ̀ sí dáná sun. So èmi náà wá wà pẹ̀lú wọn ta yẹn, torí wọ́n ti wá mú máa yẹn, wọ́n ti mú kúrò nínú compound ibi tán wù dẹ̀ sí, wọ́n ti wá bọ́ síta, wọ́n ti mú bọ́ta. Mo wá rẹ́ díẹ̀ lára wọn, ẹ̀jẹ̀ ti kún gbogbo ara wọn, fún wọn wọ́n bàjẹ́, wọ́n sọ sínú iná. Lọ́sàn-án gbáìgbáì? Níta yẹn, torí mo wà ń bẹ̀ pẹ̀lú wọn. So ibẹ̀ tí mo ti wá ń bá máa ń kan sọ̀rọ̀ lára àwọn people yẹn, torí gbogbo wọn dá mask bójú ni. Àwọn kan ò dá, wọn ò fi wọn ló mask, torí mi ì mọ àwọn youth, mi ì mọ anybody, torí èmi náà mi ò ń ṣe ọmọ Modákẹ́kẹ́. But mo mọ máa tó jẹ́ olórí ọ̀dọ́ wọn yẹn, mo mọ̀. Àwọn ò dá àwọn kan bójú lọ́jọ́ yẹn? Ìyẹn ò lo anything. Òun yẹn kàn wọ native lásán ni, ó dẹ̀ gbé ìbọn dání. So mo ti wá ń bá máa kan wà ń ta, mo wá bá sọ̀rọ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fi kó bọn wá. Wọ́n wá ní Olúòjè náà wá wípé wọ́n sọ pé Fúlàní ni wọ́n. Mo wá ní báwo náà ṣe jẹ́ Fúlàní? Wọ́n wá ní kí n fìyẹn lẹ̀ pé kinní kan pé èèyàn tó rán àwọn náà sọ pé Fúlàní ni wọ́n, pé kán wá pa wọ́n. Mo wá ní ẹ̀yin fúnra yín, èèyàn tó rán yín fúnra yín gangan, èèyàn tó rán yín yẹn ó mọ̀ pé kò ń ṣe Fúlàní. Èèyàn ń jẹ́ orúkọ wọn ń jẹ́ Adéyínká Adéṣínà Ọbáwálé, báwo náà ṣe wá jẹ́ Fúlàní? Ó kọ Lárúbáwá go sí ń bẹ̀? Kí lẹ wí? Ó kọ Lárúbáwá go sínú ọkàn? Kò sínú orúkọ wọn, báwo làwọn ṣe wá jẹ́ Fúlàní? Wọ́n ṣáà wá sọ̀rọ̀, ó wá ní wípé báwo lèmi ti jẹ́. Mo ní kí ló ṣẹlẹ̀, mo ní kí lẹ̀yin fẹ́ mọ̀ fún? Mo lèmi nìyàwó wọn. Ibi tí mo ti wá sọ̀rọ̀, wọ́n wá ní kán sọ mí sínú iná, káwọn people tó wà bẹ̀ kán sọ mí sínú iná. Ibi tá a ṣe máa, wọ́n á ní wọ́n ṣe máa sọ èmi sínú iná fún kíni yẹn. Wọ́n á ní gbogbo nǹkan tó ń ṣe yìí wọn ò ní ìdẹ̀, wọn ò ní gbogbo rádàrá tó ń ṣe yìí wọn ò ní ìdẹ̀ rárá. So aṣáájọ argue tí mo fà fi kúrò ńbẹ̀, mo wá tún padà wọlé. Wọ́n ṣàbẹ̀rẹ̀ sí kó gbogbo ẹrù jáde, wọ́n bẹ̀rẹ̀ sí dáná sun àwọn ẹrù yẹn. Wọ́n dáná sun, wọ́n wọnú ilé, wọ́n jálẹ̀kùn. Mo tún wà pẹ̀lú ìyàwó landlord wa tó wà ńbẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí tó ń sun ẹkún wípé ìbọn wọlé láti ojú window kinní kan.
wá bẹ̀rẹ̀ sí wọ́n ní kó má bínú kó ṣáà kó àwọn ọmọ wọn sínú yàrá kó má jẹ́ kí anybody àbí kí kankan má lọ affect àwọn ọmọ yẹn so later ló wá ní mo ṣáà wá ń gbariwo láti tà pé ìyàwó ẹ̀ ń dà torí àwọn kọ́kọ́rọ́ kan wà lọ́wọ́ mi mo tilẹ̀kùn so wọ́n á ní ìyàwó ẹ̀ ń dà mo wá lọ bá wọn so wọ́n wá ní kí n ṣí ilẹ̀kùn kitchen so mo ṣáà wá fẹ́ ṣílẹ̀kùn kitchen yẹn mo wá rí pé kí yẹn ò ṣí ilẹ̀kùn yẹn mọ́ wọ́n ti fi ìbọn ba ilẹ̀kùn yẹn jẹ́ so wọ́n wá padà wọ́n wá ní kí n sún sẹ́yìn wọ́n ṣe wá fi ẹsẹ̀ ti ilẹ̀kùn kitchen yẹn wọ́n ṣáà já wọlé wọ́n wá rí pé kò sẹ́nibọ̀dì nínú kitchen wọ́n gbabẹ̀ dé ẹ̀yìnkùlé kò sẹ́nibọ̀dì ńbẹ̀ wọ́n wá bọ́ta àtàn wá bọ́ta everybody wọ́n wá gbogbo àwọn èèyàn tó wà ń ta gbogbo wọn ṣáà wà ń ta ìgbà tán rí pé wọn ò rí ẹni tán wá wọ́n ṣáà wá pa àwọn tó kù wọ́n wá lọ. so àwọn nǹkan tí wọ́n gbogbo àwọn nǹkan tó ń jí gbogbo àwọn drinks àwọn wine àwọn ẹrù tó ń kó gbogbo ẹ̀tọ́ àwọn ilé tó ń lè kó lọ wọ́n kó lọ àwọn drinks tó ń kó bọ́ta wọ́n kó àwọn kan lọ àwọn kan wọ́n mú ta ń bẹ̀ níta gbangba níta ń bẹ̀ wọ́n mú so mo ń wòran nítorí mi ìmọ̀ nǹkan tí mo lè ṣe mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe kó tó di pé gbogbo wọn ṣáà kó rádaràda wọn lọ. olórí ẹ kú yíyọ Ọlọ́run ẹ kú àkóyọ ṣùgbọ́n àwọn tí ó wá ní ọjọ́ yìí wọn ò tó bí mélòó. àwọn tó wá ń jẹ́ yẹn pọ̀ láì wọ́n pọ̀ gan wọ́n máa ju 30 lọ láwọn tó wá yẹn. tí wọ́n láwọn wá Fúlàní. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé ilé ọmọ Yorùbá ni wọ́n wá. bẹ́ẹ̀ni. ó lágbára o ká ṣáà dúpẹ́ lọ́wọ́ orí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. wípé wọ́n sun ara wọn ná bí wọ́n ṣe fẹ́ ṣe tó bá lọ jù bẹ́ẹ̀ lọ kí wọ́n ní àbámọ̀ wí. ó lágbára. ìgbà tí wọ́n máa lọ tán yẹn àwọn ẹni tí wọ́n ṣe léṣe àṣewà ní àràǹdìgbà yẹn pẹ̀lú àwọn èèyàn kábíyèsí bọ̀ mi ò mọ pàtó ibi tí kábíyèsí wà èmi ṣáà mọ̀ pé inú ilé náà wà mi ò mọ pàtó ibi tán wà rárá so máà tí wọ́n ṣe léṣe yẹn àwọn ló wá sọ fún mi pé kábíyèsí wà nílé bọ̀ pé inú ilé náà wà bọ̀ mi ò mọ bí pàtó tán wà rárá. ìyẹn ni wípé gbogbo ìgbà tí àwọn aráabí ń ṣọṣẹ́ inú ilé ni wọ́n wà kábíyèsí wà nínú ilé. bẹ́ẹ̀ ni inú ilé náà wà ṣùgbọ́n kò sẹ́ni tó mọ even èmi gan mi ò mọ ibi tán wà. kábíyèsí Olódùmarè. mi ò mọ ibi tán wà. kábíyèsí so máyẹ̀ wá ní inú ilé ni wọ́n wà ibẹ̀ mo ṣáà ti wá dúró torí àwọn tó kù wọn ti ń kó wọn lọ láì wọ́n ti lọ hide wọn àwọn míì lọ lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀ wọ́n ṣáà wá bí forí pamọ́ sí torí àwọn pípín yẹn ṣì wà láràndì ńgbà yẹn wọ́n ṣì wà láràndì wọ́n wá ń gàràndì ni so ìgbà tí àwọn tó kù wá lọ everybody ti wá lọ wá pè mí nìkan torí mi lè kúrò nílé torí wọ́n ṣáà sọ fún mi pé inú ilé ni kábíyèsí wà mi ò jẹ́ kúrò nílé mo wá mú kọ́kọ́rọ́ dání mo wá tilẹ̀kùn kó tó di pé wọ́n ti wá pa àwọn ọlọ́pàá àwọn ara èèyàn wọn pé kán lọ pe àwọn ọlọ́pàá pé kán wá rescue wọn nílé so èmi wá wà nílé mo wá ṣàwà mo ń tilẹ̀kùn mo ń bọ̀tà mo ń wọlé bọ̀ mi ò mọ ibi tán wà mi tí rí wọn gbà yẹn mo ń bọ̀tà mo ń wọlé mo ṣàwà mẹ́sàgì lára àwọn olóyè wọn pé báwo wà ní ṣáwọn ọlọ́pàá yẹn sí ń bọ̀ wọ́n ní wọ́n ti dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tó wà ní Mọdákẹ́kẹ́ ńbẹ̀ wọ́n náà tún direct wọn padà sí wọ́n náà kọ́ débì kan wọ́n wá direct wọn padà wá sí police station tó wà ní Mọdákẹ́kẹ́ wọ́n ṣàláwọn tí ń bọ̀ wọ́n á ní òkè kò sí problem wọ́n ṣàwà dódì wọn ìgbà tí èmi máa wọlé mo wá rí kábíyèsí mo ṣe wá rí kábíyèsí táwọn ọmọ fúnra wọn ṣe wá ara wọn mi kó tó di pé àwọn ọlọ́pàá náà wá dé wọ́n wá fi wá rescue wọn kún ìgbà tó ọlọ́pàá náà máa wọlé ó wá bẹ̀ sí ń ṣa àwọn ọta ìbọn nínú ilé àti inú compound ó ṣa gbogbo àwọn nǹkan tí ó lè làbí àwọn evidence nǹkan tí kò fẹ́ kí àwọn èèyàn lè àbí kò fẹ́ kí wọ́n lè rí nǹkan kan so ó ṣá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣá kí ní plate number àwọn tí wọ́n sun níná ó mú yẹn ta ó sọ sínú mọ́tò ẹ̀ lórí pé àwọn wá gbé àwa méjèèjì ìgbà tí kábíyèsí wá gbé wa lọ sí station àwọn rò pé bí station ló gbé wa lọ ó wá ní ọ̀dọ̀ Ògúnṣúà ló wá lóun gbé àwa lọ ìyẹn ọba Mọdákẹ́kẹ́ ọba Mọdákẹ́kẹ́ ló ń jẹ́ Ògúnṣúà
so DPO wá ń pe ó wá pèèyàn kan nínú mọ́tò pé kán wá pàdé àwọn ní palace ibẹ̀ ni kábíyèsí ti wá sọ pé pé ṣé palace ni wọ́n ń gbé wa lọ ni pé ibẹ̀ yẹn ẹ̀mí àwọn safe wọ́n wá ní irọ́ pé palace ni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ gbé wọn lọ kó tó di pé àwọn lọ sí station ibẹ̀ láti wá dé palace bá ṣe wá débẹ̀ àṣà bá wọn kábíyèsí ńbẹ̀ pẹ̀lú àwọn olóyè wọn náà wọlé èmi wá wò pé ṣé ó ní mísì kan tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ní àbọ̀n tí ń expect wa tẹ́lẹ̀ àwọn tí ń expect pé kán mú wa definitely bí DPO yẹn ti pè wọ́n ó ti pè wọ́n ká tó débẹ̀ pé òun kó wa bọ̀ torí mi ò expect pé wọ́n ní meeting jọ adébẹ̀ àwọn èèyàn ṣẹ̀wà wọlé bọ̀ wọ́n ṣẹ̀wà wọlé bọ̀ bá àwọn èèyàn kan bẹ̀ so definitely wọ́n ti pè wọ́n tẹ́lẹ̀ kó tó di pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń retí wa tẹ́lẹ̀ ká tó débẹ̀ bá ṣe wá débẹ̀ mo ṣáà rí i pé wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe gbá ló wá ń lóyún kábíyèsí wọn wá sọ̀rọ̀ pé torí wọ́n béèrè pé kí ni wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ibẹ̀ ni kábíyèsí wá dìde pé wọ́n ní wọ́n kó àwọn wípé àwọn pípù kan kó ìbọn wá wípé àwọn kan kó ìbọn wá so DPO náà tún sọ fún bàbá ò sọ̀rọ̀ kan lórí ẹ̀ wọn ò sọ̀rọ̀ kan lórí àwọn tó kó ìbọn wá rárá bọ̀ wọ́n ṣáà ń kí wọn nílò pé kán kúrò ní Modákẹ́kẹ́ pé kán kúrò ní Modákẹ́kẹ́ wípé wáyé tán máa fi lọ gba wọ́n máa lọ sọ́dọ̀ Ọlọ́mọnì lọ gba ilẹ̀ àbí wọ́n fẹ́ lọ sẹ́tù síbi kan láì wá bí Ọlọ́mọnì wá sọ fún àwọn níbi táwọn wà wípé Ọlọ́mọnì kankan ní àṣẹ láti tẹ̀wọ́n dó sí ibi tí wọ́n wà wọ́n fẹ́ fún wọn so bàbá yẹn ṣá sọ̀rọ̀ yẹn kábíyèsí yẹn ó sọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ kúrò ní Modákẹ́kẹ́ tí wọ́n bá lẹ́mìí wọ́n ń lò láfi kúrò ń bẹ̀ ìjọ yẹn. A dúpẹ́ lọ́wọ́ yín olórí fún ìmọ́lẹ̀ tí a ti wá tàn sí ọ̀rọ̀ yìí a ní ìgbàgbọ́ wípé rògbòdìyàn tó ń lọ lọ́tùn lósì lórí ọ̀rọ̀ yìí yóò ní ojútùú ní kópẹ̀kópẹ̀ ẹ ṣeun a dúpẹ́. ẹ ṣé gan. ẹ kú ìkàlẹ̀ kábíyèsí. ẹ ṣeun. kábíyèsí nǹkan kí bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ dé láti ọ̀dọ̀ olórí yín láti gbọ́ tẹnu wọn wọ́n ròyìn ilẹ̀kùn gbọ́n ká ṣá máa dúpẹ́ náà ni ká ṣá máa dúpẹ́. kábíyèsí kí wá ní ṣíṣe tó kù báyìí. kò sí ṣíṣe kò sáìṣe mo ti sọ síwájú lẹ́ẹ̀kan ẹjọ́ wà lọ́wọ́ àwọn ìjọba tó yẹ pé kábíyèsí Joseph Toríọlá Ògúnṣọ̀ún Mọdákẹ́kẹ́ lágbára jù ìjọba lọ wẹ́ tó yẹ pé nítorí pọ́ndẹ̀ mọ̀ èèyàn náà tí wọ́n sọ páwọn mọ̀yàn àwọn náwọn èèyàn ńlá àwọn náwọn èèyàn ní ipò níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wẹ́ ó kù wọn náà ó kù Olódùmarè ó kù àwọn alálẹ̀ mi lágbára tí mo fẹ́ sá mi ní oògùn mi ní nǹkan kan mi ní oògùn mi ìgbójúlé nǹkan kan kọjá Olódùmarè. Olódùmarè kò sì ní padà lẹ́yìn yín. àṣẹ. Olódùmarè yóò gbé yín níjà. àṣẹ àṣẹ. kò ní fi yín lé àwọn ọ̀tá lọ́wọ́. àṣẹ. kábíyèsí àwọn kan ni ó ṣáà tó ti ń ṣe agbátẹrù yín tó ti ń gbá yín tọwọ́ tó ti ń gbá yín tẹsẹ̀ màá fẹ́ kí ẹ dúpẹ́ lọ́wọ́ ọ̀kan tàbí méjì wọn ìyẹn tí àyè bá wà láti dárúkọ tí kò bá yẹ sí àyè láti dárúkọ ẹ lè dúpẹ́ lọ́wọ́ wọn ní àpapọ̀. lákòótán mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí Olódùmarè yàn tì mí tán jẹ́ olóyè mo dúpẹ́ lọ́wọ́ wọn gan-an mo dúpẹ́ àtọkùnrin wọn àtobìnrin wọn fún àdúrótì àti àtìlẹ́yìn bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ èèyàn wa Mr. Fọlọ́nṣọ́ Òní Samuel Phoenix Mr. Fọlọ́nṣọ́ Òní Samuel tí àwọn èèyàn ń pè ní Phoenix aláṣẹ àti olùdarí the Empire Hotel pé ó ṣeun ó kú àgbálẹ̀ mi torí gbàrà tá a bọ́rí níbi tá a wà tí a bọ́rí lọ́wọ́
tá a bọ́ rí lọ́wọ́ ikú òun ni àwọn ni wọ́n gbà wá wọ́n pàṣẹ láti ìlú òyìnbó tó wà pé kí mánéjà wọn kó ṣètò ibùgbé fún mi tí wọ́n sì ṣe nígbà náà. Mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dúpẹ́ lọ́wọ́ àbúrò mi Daniel táwọn èèyàn ń pè ní Evergreen, mo dúpẹ́ lọ́wọ́ òun náà. Ọ̀pọ̀lọpọ̀ èrò pọ̀ tí mo tún mi lè dúpẹ́ tán. Mo dúpẹ́ lọ́wọ́ everybody, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ayé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Yorùbá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Nàìjíríà lápapọ̀. A dúpẹ́ kábíyèsí. Ẹ̀yin aráalé, gbogbo Afẹ́nifẹ́re ilẹ̀ káàárọ̀ oòjíire, gbogbo Yorùbá pátápátá, ọ̀rọ̀ lẹ́yìn náà ti gbọ́n o. Wọ́n ní ẹnu alọ́fà ni a ti ń gbọ́ mọ́tá, ẹnu oníkàn òun la ti ń gbọ́ pàún. Tó ṣe bí ìwé kábíyèsí. Ẹ rí mi pa. Òun lẹ ti gbọ́n o pé ọ̀rọ̀ tí ó tẹ́ ń rí kà lórí ayélujára lọ́tùn lósì nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kìí ṣe àhesọ, ohun tó ṣẹlẹ̀ ni tó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ tó wà ńlẹ̀ tí kò tíì ní ìyanjú. A sì lérò wípé àwọn tó bá yẹ kí wọ́n dá sí wọn ó dá sí láìpẹ́ tí ọ̀rọ̀ náà tó fi ní ìyanjú. Ẹ ṣeun. Nǹkan tí ẹ bá lérò ẹ jẹ́ kí a mọ̀. Ẹ tẹ̀lé wa láti máa mọ bí ó ṣe ń lọ síwájú àti síwájú sí. Ẹ ṣeun, a dúpẹ́.